ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò yìí, ẹ jọ̀ọ́ ó ṣe pàtàkì púpọ̀ torí gbogbo nǹkan ló ní èsì ọ̀rọ̀ láti ilẹ̀kùn yẹn. Gbogbo nǹkan ló ṣe kí ni ló ní èsì ọ̀rọ̀. Èmi náà ni ọmọ yín orí adé Adébọ́lá Ike Àlùkà tí ẹ mọ̀ sí Àfọ̀njá TV. Mo rọ̀ yín, mo bẹ̀ yín nílé lóko lájò lẹ́yìn odi wípé ẹ bá mi share ètò yìí débi tó yẹ kó dé. Torí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí, ọ̀rọ̀ tí máa gbé ẹ mọ̀ mí tẹ́lẹ̀ wípé tí mo bá máa sọ̀rọ̀ mo nídìí àti yànnà náà lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ gbọ́ mi yé, ẹ bá mi share ètò yìí. Mo kẹ́yìn bàbá mi nílé lóko, mo dẹ̀ kí gbogbo ọmọ Yorùbá káàbàtà. Mo kí wa wípé a kú ìnáwó, a kú ogun àjàbọ́, a kú oríire gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ léni ọ̀rọ̀ tó tìkì ni. Bákan méjì dẹ̀ lọ̀rọ̀, bákan méjì ni, torí gẹ́gẹ́ bí tírà tí wọ́n kọ́ wa ní ọ̀dà mùsùlùmí, wọ́n ní alibalahu akalibilimatik, ó ní àdánwò ọmọ ènìyàn àti fi ti sórí ahọ́n rẹ̀. ẹ̀tún wá gbọ́ ni anabi Muhammad sallallahu alaihi wasallam, òun náà ló tún sọ pé mani humani láyẹ̀sìbà áni tọ́ọ̀lẹ̀bù ilimi wa tọ́ọ̀lẹ̀bù dúnìyà. olólójú kòkòrò méjì kò lè yó láyé tá a wà yìí. ẹ wo ọ̀rọ̀ tí mo fẹ́ sọ, ibi tí mo yìí ń sọ ọ̀rọ̀ yìí lọ, ọ̀rọ̀ yẹn máa kẹnu gan. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ó máa kẹnu tí ì ṣeré. olójú kòkòrò méjì ò lè yó nílé ayé tá a wà yìí. Ànábì ló sọ bẹ́ẹ̀ nínú àwọn òwe tó ń gbé wá fún wa táwa náà kọ́. ẹni tó ń wá mímọ̀ àtẹni tó ń wálé ayé, ìtumọ̀ rẹ̀, àwọn kan wà wọ́n wálé ayé, wọ́n kàn wá sílé ayé láti jẹ́ pé bóyá wọ́n á ṣe 419 àbí wọ́n bìkítà lórí ara ẹlòmíì nípa ẹlòmíì, ìbátẹnijẹ́, àwọn onílara. bọ̀ ẹni tó ń wá mímọ̀, òun lẹni tó jẹ́ pé bí ẹni tó ń ro nípa ọmọlàkejì rẹ̀, tó ní ìfẹ́ ọmọlàkejì ju ara ẹ̀ lọ, tó ní ìfẹ́ orílẹ̀-èdè rẹ̀ ju ara ẹ̀ lọ. má sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ bàbá tí mo gbé sí apá bí, má dẹ̀ tún play voice note wọn àtàwọn voice note tá a tún gbọ́. Egbirin ọ̀tẹ̀, ẹ jọ̀ọ́ bá mi share ètò yìí torí kí n tó play voice note tẹ́ ẹ rí yìí, torí wàhálà mi ló ń bọ̀ yìí. Yorùbá ẹ nídìí àti kóra yín jọ lọ́wọ́ yìí. Yorùbá ọ̀nà míì tẹ́ fẹ́ gbà ní, èyí tẹ́ ṣe tẹ́ fi pa owó lọ́wọ́, èyí tẹ́ ṣe tẹ́ fi pa Bíọ́lá. Yorùbá àtúntìdé, àwọn àgbààgbà onílara Egbirin ọ̀tẹ̀, Àgbẹ̀kọ̀yà ìṣọ̀kan, Àgbẹ̀kọ̀yà Tafa Adéoyè, Àgbẹ̀kọ̀yà Ọlálérè Àyálù lóògùn ọ̀fẹ́ o. tẹ́ bá ní ká sọ nípa Àgbẹ̀kọ̀yà, àwa tá a dúró yà tún lè sọ nípa Àgbẹ̀kọ̀yà ju ẹ̀yin lọ. ọ̀rọ̀ tó wà lẹ́yìn èsì ọ̀rọ̀ tó lágbára ni. ǹjẹ́ kí lẹ mọ̀ nípa Àgbẹ̀kọ̀yà bàbá, bẹ́ẹ̀ bá lẹ pẹ́ nídìí ẹ̀ tó jẹ́ pé bí wa lọ́mọ? ǹjẹ́ kí ni ìwádìí tẹ́ ṣe nípa Àgbẹ̀kọ̀yà? tó bá yẹ pé ẹ mọ̀ nígbà ipa Àgbẹ̀kọ̀yà, ẹ má mọ̀ wípé Àgbẹ̀kọ̀yà kì í bá olóṣèlú ṣe, kì í bá ìjọba ṣe. Àgbẹ̀kọ̀yà, ẹ lọ wo history bọ̀ ní tó ń jẹ́ Àgbẹ̀kọ̀yà. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ tẹ́lẹ̀ dájọ́ abẹ́ jẹ́ akọgun ilé Àgbẹ̀kọ̀yà. bàbá, ó dùn mí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá, ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá aláìmoore, nígbà tó jẹ́ pé ó yẹ ká ẹ jáde, ẹ jáde.
ìgbà tó yẹ ká ẹ ṣiṣẹ́ akíkanjú lórí ọ̀rọ̀ ọmọ Yorùbá ẹ dìde, ìgbà tó yẹ ká ẹ ṣiṣẹ́ takuntakun tí wọ́n máa fi mọ orúkọ yín torí mi ò mọ̀ yín, mi rí yín rí, mi ìdẹ̀gbọ́n yín rí nínú Àgbẹ̀kọ̀yà bẹ́ẹ̀ lẹ já síwájú. ẹ gbọ́ mi yé, ó tọ́ ẹ lè jọ́kọ̀ Àgbẹ̀kọ̀yà torí Àgbẹ̀kọ̀yà ti pín yẹ́lẹyẹ̀lẹ nígbà tí àwọn ìjọba ti ráyè wọnú Àgbẹ̀kọ̀yà ó ti pín yẹ́lẹyẹ̀lẹ. bọ́ àwọn kan yìí wọ̀ tó jẹ́ pé táwọn bàbá ńlá bàbá wọn gbé dání láti gbà yẹn àtàwọn tí wọ́n jọ ṣe tí wọn ò tí kú tì náà wọ́n yìí dúró sórí ọwọ́ yẹn náà ni wọ́n yìí máa play voice bàbá yìí. mo fẹ́ kẹ́ bá mi kún ètò yìí dáadáa kó rìn, ẹ bá mi ṣí ẹ̀ èèyàn 60 mo yìí rí ó di 61 torí ẹ máa gbọ́ ọ̀rọ̀ mo dẹ̀ fẹ́ kẹ́ máa kọ́mẹ̀ntì lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. èmi ò ní bú àgbà kankan bọ̀ àwọn àfáà kan náà sọ nínú tírà kan wọ́n ní ọmọdé tó bá ní mímọ̀ àtàgbàlagbà tí ò bá ní mímọ̀ ẹgbẹ́jọ ni wọ́n. ọ̀dọ́mọdé tó bá lówó àtàgbàlagbà tí ò bá lówó ẹgbẹ́jọ ni wọ́n. ẹ̀yin àgbà tó yẹ ká ẹ dìde, ẹ̀yin àgbà tó yẹ ká ẹ kó wa kúrò lóko ẹrú ẹlẹ́ṣiṣẹ́ lábẹ́lẹ̀. ẹ̀yin àgbà mo kí ẹ̀yin màámi tí ẹ̀ ń wọlé, mo kí yín lọ́pọ̀lọpọ̀, mi ní lè máa dárúkọ torí tó ń ṣe nínú mi ó lágbára. mo dẹ̀ fẹ́ ká ẹ gé nìkankan nínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ. ẹ̀yin àgbà tó jẹ́ pé kílẹ̀ ń wò nígbà tí ogun kó ilẹ̀ Yorùbá lọ díẹ̀díẹ̀ tó kọ́kọ́ ń jẹ́ ní etí lẹ́ẹ̀kọ̀ọ̀kan, níbo lẹ wà? ìgbà tí ogun ń jẹ́ létetí níbo lẹ mà wá? ẹ dákun ẹ sọ fún mi bóyá ẹ lè sọ̀rọ̀ nígbà tí wọ́n ń jẹ gbogbo àwọn kinní yìí táwọn Fúlàní ń jẹ létetí. mi ò rí ẹni tí tẹ́ ń ṣe àtìgbà tí wọ́n ti pa àwọn ènìyàn bí wọ́n ṣe ń gé wọn lórí tí wọ́n ń jẹ oyún tí àwa náà lọ wo evidence. níbo lẹ́yìn wà? àwọn ọmọ ogun tẹ́lẹ̀ ní inú yín mi lè ti sọ̀rọ̀ lọ títí, mò ń bọ̀ ń bẹ́ẹ̀ nítorí pé mi wá bú yín màá wá là yín lọ́yẹ̀ ni. bàbá mi Gani Adam lóògùn ọ̀fẹ́ o, mo kí yín lọ́pọ̀lọpọ̀, àánú Ọlọ́run kó máa bá yín. nítorí pé mo kí ìyá mi Madam Comfort, mo kí yín. ẹ jọ̀ọ́ ẹ máa fáwa náà ní star, ẹ máa fi jíǹkì wa ní sakọ, ẹ jọ̀ọ́ máa play voice note yẹn. bàbá mi Gani Adam mi ò rẹ́sì kankan tó fọ̀, wọ́n ṣiṣẹ́ tiwọn bí wọ́n ṣe mọ̀ ọ́n ṣe bọ́lọ́run Elédùmarè ṣe rán wọn. torí pé wọ́n ní jẹ́ wọ́n ti gbọ́ngbọ́n pé má mú mi kọlu lágbájá. Ọlọ́run ò dẹ̀ dá wa bákan náà, Ọlọ́run ọba kò dá ọmọ Adéyẹmọ bí ẹ̀yin ṣe rí, ó dá ọmọ Adéyẹmọ bí ẹlòmíì ni. tí ẹ bá fẹ́ káwọn èèyàn mọ̀ yín lẹ́nìí màá kọ́ sọ fáwọn mídíà náà, ẹ jẹ́ ká kọ́ gbé ọ̀rọ̀ yìí ká jáwọ́ ẹ̀ lẹ́ẹ̀kẹ́ bá ti sọ̀rọ̀ lórí ẹ̀tàn. bàbá ìfẹ́ kan wọ́n mọ̀ òun ni, ẹ lágbára, ẹ lóògùn ọ̀fẹ́, ẹ ní kí tún ni, ẹ ní àṣegbé, ẹ dẹ̀ ní bóyá ká ẹ má tètè kú nínú ayé bẹ́ẹ̀ lọ, àwọn oògùn oríṣiríṣi ẹ bọ́ta káwọn èèyàn tẹ̀lé yín. ẹ̀yin tẹ́ ti bẹ̀rẹ̀ Yorùbá nation ti pẹ́. èmi á sọ nǹkan fún yín nípa ìtàn torí pé mo rí pé ẹ wá tàn Àgbẹ̀kọ̀yà, ẹlẹ́ẹ̀dàgbà sínú Àgbẹ̀kọ̀yà. ọ̀rọ̀ tẹ́ ń sọ àwa ò lè bú yín, kò gbẹnu wa, àmọ́ tí máa jẹ́ ká ẹ mọ̀ dáadáa wípé àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ kìí ṣẹnu àwọn àgbàlagbà bíi tí ilé ẹ̀kọ́ ti jáde. torí tẹ́ bá wo bẹ́ẹ̀ ṣe ń tò kò tó kan ṣe. àgbàlagbà ò gbúdọ̀ máa sọ pé tó bá dá Sunday ọmọ Adéyẹmọ lójú kó bọ́ta kó pe tóbi kan. ǹjẹ́ ẹ bá mi ru ọ̀rọ̀ yẹn, ǹjẹ́ sọ̀rọ̀ tó mú ọpọlọ wá ni? ṣé ẹjọ́ ní kanta tẹ́lẹ̀? ǹjọ́ ṣé ẹjọ́ ní gbólóhùn aṣọ tẹ́lẹ̀?
ǹjẹ́ sí ẹ ti jọ jòkóó láti yí pé ó ṣègbéraga sí yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ Adéyẹmọ ò ṣègbéraga sí yín ẹni kó jẹ́ ká pàdé junction kẹ́kọ́ ọmọ ogun yín jáde kẹjọ wo bá tún bí ǹjẹ́ sọmọ Yorùbá lẹ́ni yìí ṣá ẹjọ́ ẹ bá mi ṣèwádìí bàbá yìí dáadáa ǹjẹ́ níbo nílé wọn ìran wo ló ti jáde torí pé oríṣiríṣi la mọ̀ nínú àwọn ẹlòmíì tí èso ọmọ Yorùbá tẹ́ bá wo àtọ̀ wọn. Ìlara wa gbalẹ̀ bẹ́ẹ̀ ni bàbá mi Ìlara gbalẹ̀ mo máa play kínní yẹn àmọ́ ọ̀rọ̀ tó wà nílẹ̀ à ní parọ́ fúnra wa màá máa yọ nínú àwọn ọ̀rọ̀ wọn màá máa fi sọ ọ̀rọ̀ gbogbo yín ẹ máa gbọ́ mo mọ̀ pé ẹ ti rí ọ̀rọ̀ yẹn. Àgbẹ̀kọ̀yà lọ ṣe ìwádìí dáadáa Àgbẹ̀kọ̀yà ò ní kankan ṣe pẹ̀lú ìjọba Àgbẹ̀kọ̀yà lọ ṣe béèrè kò sí ẹni tó bá ìjọba jà tó ń wìn níjọba ju Àgbẹ̀kọ̀yà lọ nígbà náà lọ́hùn ó yìí wà nínú ọkàn wọn dọ̀la pé wọ́n ní bàjọba ṣe bọ̀ nínú ẹ̀yìn tó jẹ́ pé wọlé wá ẹjọ́ yìí tẹ́ ẹ̀ bá wọn bàbá àná ṣe torí kẹ́yìn náà lè nípò kẹ́ lówó àbí kẹ́ fowó jẹ kínní òun lẹ ṣe ń sọ ọ̀rọ̀ torí kẹ́ lè gba appointment àbí ọ̀rọ̀ yóò yé yín dáadáa tó bá yé yín ẹ mọ̀ wípé ẹni tí Ọlọ́run ọba Elédùmarè bá ránṣẹ́ kò dìgbà tí ọmọ aráyé bá sọ pé ẹni yìí la fà sókè tí téèyàn bá fa agídí fa rẹ̀ sókè ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi tó fa agídí fa rẹ̀ sókè ẹ má jẹ́ n parọ́ fún yín irú ẹni bẹ́ẹ̀ máa ń já wálẹ̀ ni irú ẹni bẹ́ẹ̀ máa ń ṣe kí ni ó máa ń já wálẹ̀ ni ó fa agídí gun òkè tó bá dókè tó wà jábọ́ bọ́ ẹni tí Ọlọ́run ọba mi kábíyèsí Elédùmarè bá yàn gbogbo ọmọ aráyé ló máa nífẹ̀ẹ́ rẹ̀ gbogbo ọmọ aráyé ló máa gbéga gbogbo ọmọ aráyé ló máa yìn ín ọ̀rọ̀ tí ò yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn nínú ayé nu tá a bá wá sọ fún yín ẹ̀ nírọ ni tá a bá wí fún yín ẹ̀ lẹ́fà ni wọ́n pè yín wọ́n sọ fún yín ẹ̀yin gẹ́ jáde kẹjẹ́ ká tẹ̀lé yín ẹsẹ̀ ṣe kọ́tà ń tọ́mọ Adéyẹmọ ṣe ẹ ló gbowó ó ti kówó kinní kan jẹ ẹ̀yin náà jáde ká ẹ kówó jẹ mo kí yín bàbá mi Hasan Tijani ajìjàngbara mo kí yín àwọn nǹkan yìí mo rí i pé ẹ rò dáadáa mo rí i pé ọ̀tọ̀ọ̀tọ̀ ní kéèyàn mọ ọ̀rọ̀ sọ ọ̀tọ̀ ní kéèyàn dẹ̀ mọ ọ̀rọ̀ gbé kalẹ̀ ọ̀tọ̀ ní kéèyàn fún èèyàn nímọ̀ràn tó bá yẹ pé èèyàn ní yín dáadáa tẹ́ ẹ jẹ́ ẹni tó jẹ́ pé ẹni tó mọ ọ̀rọ̀ sọ ẹ pọ̀ ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà alágbára ní ẹ̀ bàbá tó lágbára jù ẹ lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ pé ẹ̀yin lálágbára tẹ́ ju gbogbo ayé lọ tẹ̀lé Ìgbòho sọ fún pé òun lágbára Ọlọ́run ọba lẹ́yìn Ìgbòho máa ń sọ ẹ gbọ́ mi yé Ìgbòho sọ pé òun lágbára kò lóhun jẹ́ kankan Ọlọ́run ọba nìkan ni Ìgbòho máa ń pariwo ẹ̀yin tẹ́ wá lágbára yìí ǹjẹ́ tẹ́ ti lọ bọ́ ọmọ Adéyẹmọ pé báyìí la ṣe máa ṣe báyìí la ṣe máa ṣe ẹ̀yin wo ló jáde nínú yín ẹ̀yin wo lẹ dìde tẹ́lẹ̀ fẹ́ gbọmọ Yorùbá là ó sọ bẹ́ẹ̀ ó wí bẹ́ẹ̀ ó dẹ̀ wá bẹ́ẹ̀ kí ni yín ta ni yín ẹ wá jáde ẹ ń sọ ẹjọ́ bá mi ṣe ètò yìí ẹjọ́ mi tí ì rí tí mo fẹ́ nínú torí mo fẹ́ kétò yìí kan bàbá yìí èmi ò ní pé ká ẹ má wá mo ti sọ̀rọ̀ yẹn mo ní àlẹ́bàlá máa ń kálí bilimatic àdánwò ọmọ èdè ènìyàn ti fi sórí ahọ́n ẹ̀ dáadáa bẹ̀yẹn máa ń rí aburú bẹ̀yẹn máa ń rí ẹ gbọ́ mi ẹ bá mi ṣí ẹ̀ kó kàn wọ́n ẹ lágbára ẹ láṣẹ ẹ ní nǹkan oríṣiríṣi bọ̀ èmi ní Ọlọ́run Elédùmarè ọba tó láyé kábíyèsí Ọlọ́run ẹ sá ẹ jọ̀ọ́ ẹ jù wá tí ò bá ṣe pé bóyá lórí òtítọ́ ni mo sọ ní gbogbo tẹ́ bá jù wá máa ṣiṣẹ́
bàbá èèyàn bí dádì yín àwọn èèyàn bí dádì mi lẹ jẹ́ bọ̀ máa sọ tó ń jẹ́ reality fún yín kìí ṣe irú ọ̀rọ̀ tó yẹ kí àwa ọ̀dọ́ ká máa kọ́ lẹ́nu yín lélẹ́yìí ẹni tó bá ń pè lásìwájú ẹ kọ́ gbogbo Àgbẹ̀kọ̀yà kankan ní ẹ̀kọ́ kankan nínú tẹ́ ẹ sọ ẹ kọ́ wọn nínú ìwà tẹ́ ẹ wù nítorí pé oríṣiríṣi làwa ń rí ní àtàrà yín èmi ò mọ̀ yín rí tẹ́lẹ̀ nínú àwọn findings táwọn kan ṣe ọ̀pọ̀lọpọ̀ láwọn ò mọ̀ yín rí mò ń bọ̀ o torí pé oríṣiríṣi la kàn ń rí a ní parọ́ fúnra wa ó wá jẹ́ nǹkan bànújẹ́ fún bàbá yìí fún mi kìí ṣe irú máa yìí ó tún wá jẹ́ Àgbẹ̀kọ̀yà tẹ bá fẹ́ ṣe business ẹ lè fẹ́ ṣe business tẹ bá fẹ́ gba appointment lọ́wọ́ Tinubu ẹ lọ gbà á gbogbo tẹ́ ń sọ yẹn ó sọ gbá ó sọ àwọn yẹn kò sọ fún yín bóyá Nàìjíríà kò ṣe gbá bóyá kìíní kan ó ń sọ̀rọ̀ lórí insecurity ilẹ̀ Yorùbá ó dẹ̀ sọ̀rọ̀ lórí ká kú olóko ẹrú ẹ gbọ́ mi yé ó ń sọ̀rọ̀ lórí ká kú olóko ẹrú kí wá ní kó ṣe tẹ wá ń di ìtẹ ọmọ Adéyẹmọ kí lọmọ Adéyẹmọ gángan gbà lọ́wọ́ yín ẹ̀yin yìí gangan ẹ̀yin lọ dálẹ̀ kó lé kí lẹ fẹ́ sọ gangan kí ni ká fi géènì lára yín gbogbo nǹkan yìí wá jẹ́ nǹkan tó jẹ́ pé ìdójútì ńlá lẹ́nu ẹ̀yin àgbàlagbà sí àwa ọ̀dọ́ tá a wà nínú Àgbẹ̀kọ̀yà gan ṣé ẹ rò bí bóyá Ìgbòho kínní ni OPC wà nù àwọn tó ń tẹ̀lé Àgbẹ̀kọ̀yà oríṣiríṣi fásán wà nù bẹ̀ OPC oríṣiríṣi fìjìláńtẹ tó tẹ̀lé torí tó gbé dání ẹ̀yin tá a lè pè lásìwájú ní tẹ́ gbé dání irọ́ ni ẹ má tàn wá kankan mọ́ ẹ wá pera yín lọ́mọ Yorùbá lẹ́nu yín pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ ń sọ ẹ bá máa gbọ́rọ̀ yẹn. eléyìí ni second fashion ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ lórí ilẹ̀ yìí. ẹjọ́ tẹ́ bá ń gbọ́ voice note yìí mo bẹ̀ yín mo fi ẹlẹ́dàá bẹ̀ yín tẹ́ bá ń gbọ́ ẹ bá mi tẹ yes torí ó dà pé kò láàrú dáadáa. ẹlòmíì lè wo first fashion ìdí pé kò ní wo second fashion ẹlòmíì sì lè lé second fashion lọ́wọ́ kò ní wo first fashion. orúkọ tèmi ni olóyè káwé táyì ní Àjàyí tí mo jẹ́ akọgun Àgbẹ̀kọ̀yà àgbáyé káfàtà. mo kí olórí pátápátá bàbá mi Òkìkíọlá Kamarudeen Àgbẹ̀kọ̀yà mo kí bàbá mi Ògúnlànà bẹ́ẹ̀ ni mo kí bàbá mi Ọlátúnbọ̀sún mo kí gbogbo àwọn tí tèmi tọ́ sí mo kí gbogbo àwọn àgbààgbà tí ń bẹ lóòtú Ifẹ̀ mo á kí kábíyèsí wa onírìṣà bàbá wa ní olóyè káwé táyì ní Àjàyí tí mo jẹ́ akọgun Àgbẹ̀kọ̀yà àgbáyé káfàtà. mo kí olórí pátápátá bàbá mi Òkìkíọlá Kamarudeen Àgbẹ̀kọ̀yà mo kí bàbá mi Ògúnlànà bẹ́ẹ̀ ni mo kí bàbá mi Ọlátúnbọ̀sún mo kí gbogbo àwọn tí tèmi tọ́ sí mo kí gbogbo àwọn àgbààgbà tí ń bẹ lóòtú Ifẹ̀ mo á kí kábíyèsí wa onírìṣà bàbá wa Adéyẹyè ojú òde tí ìyẹn ọkàn yà balẹ̀. báyìí ńkọ́. mo fi kí gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá pátápátá mo kí gbogbo àwọn alágbára tọ́lọ́wọ́n bá mi káyé lọ́wọ́ mo kí àwọn ìyá mi àgbààgbà àwọn tí ò jẹ́ kó bàjẹ́ tí ò jẹ́ kó dàrú àwọn tó ń tún tò mo kí yín ilẹ̀ Yorùbá ò ní dàrú mọ́ a lọ́wọ́. olóyè Sunday Ìgbòho lè ní second fashion tó yẹ pé ibi káwọ̀dé mo bá bínú ẹ̀ mo fi ń sọ̀rọ̀ yìí ó kù mí ó kù Ọlọ́run ilẹ̀ Yorùbá. ẹ ń bínú rẹ bàbá. a kàn sọ àwọn nǹkan yìí láti jẹ́ kó yí àwọn ọmọ Yorùbá tó ń darí wọn sí ni. bàbá wa Bọ́lá Ahmed Tinubu mo fi Elédùmarè mo fi bẹ̀ yín
gẹ́gẹ́ mo ṣe bẹ̀yìn ní first fashion ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí Ìgbòho kó wọlé sí i lára gbogbo ẹnu mo fi sọ kìí ṣe ká máa kó nǹkan kọ́kọ́ ra ni wọ́n ń pè ní èèyàn nìkan tí Ìgbòho tó ń pè rẹ̀ lóòṣà tó bá ṣe pé olóògùn lọ́wọ́ tòótọ́ ẹ jẹ́ ká pàdé ìwọ kan pédi kan kájọ kó àwọn boys ara wa kájọ kó pàdé bẹ̀ láti mọkùnrin torí tó bá lé olóògùn tòótọ́ tàbí ó jẹ́ nǹkan kan pẹ̀lú bó ṣe máa ń lé lórí social media ó yẹ kó lè disappear náà ohun bí tán jọ sí náà ṣùgbọ́n àwọn ọmọ Yorùbá Ọlọ́run ó là wá lójú o Ọlọ́run àwọn bàbá tó ń ṣiṣẹ́ tí wọ́n sọ pé àwọn bàbá tí ò jáde torí tó bí èmi ló pọ̀ o dé tó bẹ̀rẹ̀ sí ní gbéraga ó láwọn bàbá kan ò jáde ìwọ nìkan ò jáde lásìkò Buhari àwọn bàbá yà bẹ́ẹ̀ ni wọ́n ti ń ṣiṣẹ́ àwọn pariwo lórí social media kí ló ìjáde tó jáde kí ni pa tó ó tún kó bọ́ ọmọ Yorùbá ni àwọn tó pilẹ̀ Yorùbá nation àwọn tó wà lẹ́lẹ̀ ní bó ṣe pilẹ̀ ẹ̀kọ́ ló ti padà sí è tí báwa tá a gbé wá bá ọ lélẹ́yìí jáde mìíràn wọ́n tún wá dé àwọn ọba kan òkì wọn o àwọn kan ló kí ètò ṣe kọjá ń dòní tó bá tún ṣe nísìnyí ó dára ẹlẹ́bi o lè mọ gbọ́ àwọn bàbá ọba ètò wa dùn méjì wá ní kí ló kàn pa pé ibi ń pa àwọn èèyàn kan pé ibi ń pa àwọn Yorùbá Sunday ó gọ̀ kí ló kàn pé ibi ń pa àwọn Yorùbá àánú sì ṣe mí fún ẹ̀mọ Yorùbá ó bá wọn Yorùbá nation mo tún ọ̀rọ̀ mi repeat tí Ọlọ́run bá ṣe é gbá ni Sunday Igboho yóò gba Ọlọ́run wàláhì yóò gba Ọlọ́run ó ti wá jẹ Yorùbá nation tán wọ́n ti kó fún ọ tí wọ́n fẹ́ jẹ bàbá Tinubu tó ṣe pé ìwọ yìí náà ló ń kígbe pé wọn ò gbọ́dọ̀ dìbò tó ló yìnbọn fún bàbá lẹ́yìn ó tún wá fẹ́ gbọ́nà ẹ̀yìn ó tún fẹ́ da àwọn tẹ́ ẹ jọ wà ó tiẹ̀ ti dà wọ́n ní bàbá Tinubu mo bẹ̀ yín ẹ wo àwọn ọmọ òótọ́ Yorùbá adúrótì yín o adúrótì yín táwọn kan máa bá wọn dìbò àwa dìbò nítorí ọmọ àlè Yorùbá ní ó rí pé Yorùbá jáde ó dalẹ̀ Yorùbá ní tí ò bá dìbò fún yín wọ́n gbé yẹmí jáde wọ́n gbé Yorùbá jáde wọ́n gbé Yorùbá yẹn dìbò fún Yorùbá nǹkan ṣe mí nù ó wá dé nísìnyí wọ́n á sọ̀sọ́ kó sọ pé wọ́n ní kó máa bú tiẹ̀ tó bú tó lóyìnbọn fún lẹ́yìn tó ti gbàgbé yín pé wọ́n lò jẹ́ kí Yorùbá ó dìbò fún bàbá Tinubu ẹ má dalẹ̀ Yorùbá o ẹ rántí àwọn tó ṣiṣẹ́ fún yín ẹ má jẹ́ kí Ìgbòho tún wá wọlé sí ńlá àwọn òbínú rẹ òkú ìyá rẹ ló wá sí èwo ní kátàkátà tó tún wá sọ yìí tó ò lè gbẹnu ẹ dákẹ́ ni àwọn Fúlàní ṣé wọ́n ṣe research kankan lórí àwọn Fúlàní ó ṣe research lórí tó ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá ni tí o mọ tó ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá ni ẹ wo ẹ̀yin ìjọba mo fẹ́ bá sọ̀rọ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu tí Nàìjíríà bá máa tò ẹ pé ìpàdé lọ́balọ́ba ní Nàìjíríà ẹ pa àwọn ọba Fúlàní ẹ pa àwọn ọba ilẹ̀ Yorùbá ẹ pa àwọn ọba ilẹ̀ Haúsá ẹ pa àwọn ọba ilẹ̀ Ìgbò àwọn olórí burúkú ẹ jẹ́ ká ṣèpàdé l'Àbújá kí ó ń kálukú lọ kó pé àwọn tí wọ́n mọ̀ pé wọ́n jẹ́ alágbára ní àwọn aráàlú. ẹ jọ̀ọ́ mo yìí ń bọ̀ màá tún play padà fún yín mo fẹ́ yọ àwọn pọ́ìntì kọ̀ọ̀kan ẹ̀yin màámi ẹ̀yin bàbá mi nílé bàbá yìí sọ ọ̀rọ̀ àgbàlagbà tí ó yẹ ká kọ́ ẹ̀kọ́ látara wọn àgbàlagbà tó yẹ ká ta lè gbé sípò wàláhì tàláhì sùmọ́bìlà ilẹ̀dí ìlà wà wọn kì í ṣàgbà mo sọ bẹ́ẹ̀ ni mi ò rí ẹ̀kọ́ kankan kọ́ kìí ṣe ìfẹ́ olóyè mo fi ń sọ̀rọ̀ mo máa ń sọ gan káàkiri wípé mi ò torí olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ ṣe Yorùbá nation torí mo ti wà nù struggle láti 1999 ẹ gbọ́ mi yé mi ò torí tiwọn torí ìran mi torí ìrandíran ọmọ Yorùbá ni mo ṣe ń ṣe Yorùbá nation látàyè Oòduà ẹ gbọ́ mi yé bàbá yìí wá sọ ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ ṣé kí wọ́n lè mọ̀ yín ni ẹ wá jáde ẹ wá sọ wípé ti bọ́ta síta kó jẹ́ kájọ fi gagbága tó bá mọ̀ pé olóògùn ṣé lẹ́nu àgbàlagbà ló yẹ kó ti jáde
ó fẹ́ gbà yín ni ó fẹ́ ṣe gbà ni kí ni irú yín ní mo lẹ wà olóyè máa sọ fún gbogbo wa pé ẹ má bú àgbàlagbà ẹ má bú ọba torí pé mo rí pé wọ́n tún sọ yín síta ẹ tún lọ plan láti jẹ pé bóyá ẹ fẹ́ fi distract wa kọ́ ẹ pé òun la máa focus lórí mission wa lórí ìgbésẹ̀ tá a fẹ́ gbé ẹ tún ẹ̀yin náà tún gbé wá bí àwọn according to the time tí wọ́n fi dá àrìn àjò orúnjọ́ kínní àná ẹ̀yin náà rán wá bí àwọn according to the time àwọn ìyá 2x2 ẹ̀yin náà tún rán wá lọ́tẹ̀ yìí àbí ẹ wá ń lára ògo tí ọlọ́run ọba elédùmarè ṣe fún Sunday Adéyẹmọ bàbá mi sí Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá ọmọ aládìkún mo bẹ̀ yín mo rọ̀ yín ọ̀rọ̀ wọn ò lésì ọ̀rọ̀ wọn ò ṣe kíni kò lésì ẹ̀fọwọ́lẹ́rán àwọn alágbára tí wọ́n láwọn alágbára ayé ẹ̀yin ti gbà pé pọ́lọ́run nìkan lẹ́yìn gbọ́kànlé ni ẹ̀yin má fọ ọlọ́run ọba yín lẹ̀ àwọn ló lágbára ayé wọn láwọn fẹ́ kojú yín o ẹ̀yà jẹ́ kọ́lọ́run ọba kojú wọn ọmọ jẹ́rìí ọmọ Adéyẹmọ kò ní bá wọn jà ó tún máa tẹríba fún yín náà nítorí pé ó ní tẹríba púpọ̀ àtọmọdé àtàgbàlagbà ni ọlọ́run elédùmarè ọmọ Adéyẹmọ tó dá ọmọ Adéyẹmọ lẹ́sà òun lè fẹ́ bá jà kí sọ ọmọ Adéyẹmọ lè fẹ́ bá jà torí ẹ̀ pe ọlọ́run elédùmarè lẹ́jọ́ ẹ̀ pe ọlọ́run elédùmarè ní ìjà pé báwo lọ́lọ́run bá ṣe tó kí ló dé tó ṣe dá ọmọ Adéyẹmọ ní èkán ẹ ṣe ìlara elédùmarè tó dá ọmọ Adéyẹmọ ni kì í sọ ọmọ Adéyẹmọ lẹ́ ń ṣe lára rẹ̀ pé ṣe báyìí ló yẹ kẹ́ ẹ wà nípò tó wà ẹ̀yin ò mọ̀ kan tí wọ́n ń pè lójíṣẹ́ àwa lè gbé yín wọnú ìmọ̀ oríṣiríṣi níbi tí a ti nílàka ìwádé níbi tá a wá mímọ̀ dé gbogbo tá à ń ṣe yìí àìláyọkàn àìnígbà fún ẹ wá sọ pé bàbá Tinubu kó má jẹ tẹ bá fẹ́ gba apọ́tmẹ́ǹtì lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ẹ̀yin náà jáde jẹ́ ká tún rẹ́ lòmíì ẹ ṣe ti yín kélé ìṣe tiẹ̀ kéjò sáà ti má lọ ni torí máa yìí tó sọ ọ̀rọ̀ yìí àsìkò ọ̀rọ̀ yín ò tí ì tó tí mo bá tó tán tí mo bá mú yín sọ́wọ́ màá rìn yín dàdín mo mọ̀ pé bóyá ẹ fẹ́ ráwọn èèyàn kó wá pa mí nǹkan tá a lè fẹ́ ṣe nìyẹn tí kú mi bá dẹ̀ ti yá àbí tí kankan bá ṣe mí kìí ṣe àkọ́kọ́ ná pé bóyá nǹkan ṣe mí nǹkan ṣe mí mo oṣù mo ò jí mọ́ kìí ṣe yín bọ́ àwọn kan wá àtáàkì mi gbogbo àgbáyé bàbá yìí ló ṣe lórí ọ̀rọ̀ tí mò ń sọ fún yín torí nínú Àgbẹ̀kọ̀yà kìí ṣe bí wọ́n ṣe kọ́ wa nu kìí ṣe bẹ́yìn àgbà yìí ṣe kọ́ wa torí èmi ò ṣe mọ̀ yín mi ìgbórúkọ yín rí nínú àwọn àgbààgbà Àgbẹ̀kọ̀yà torí gbogbo fásán làwọn ń wọ̀ lórí ká lè gba Yorùbá kò lóko ẹrú afaraṣe afọrùnṣe àwọn ẹsẹ̀ tó ń gbowó Facebook wàá bá yín sọ ọ̀rọ̀ reality tẹ bá fẹ́ gba appointment ẹ lọ gbà á yín tó ṣẹlẹ̀ lópìsì ń jọ kéne àná nù níbi Ìlara tí ọ̀pọ̀lọpọ̀ á fi fà sẹ́yìn kí ló ń ṣẹlẹ̀ gangan tẹ́ ẹ̀ jẹ́ kó jó yín lọ́wọ́ kí ló ń ṣẹlẹ̀ ẹ̀ ń pariwo ogun ẹ̀yin náà ṣogun tẹ́ ẹ jà rí táwọn èèyàn wà ń bẹ̀ tẹ́ ti gba ọgbọ́n ọmọ Yorùbá là bóyá báwọn jọ ogun Biafra àbí ogun ojúkú lẹ báwọn jà ẹlẹ́ẹ̀lóògùn ju gbogbo ayé lọ ẹ mà kábọ̀ olóògùn ẹ sọ bàbá kí ni tó ń ṣe yín bẹ́ẹ̀ ni bàbá mi wọ́n ń wá orúkọ ni èmi ò ní ẹ má ṣàṣà sí àyàfi tí ò bá sí Ọlọ́run ọba Elédùmarè ló kù bẹ́ẹ̀ ni mo mọ̀ pé oògùn ń jẹ́ ewé ń jẹ́ egbò ń jẹ́ mo mọ̀ dáadáa àmọ́ kankan wà
tó dá gbogbo ẹ̀ tó ṣẹ̀dá Elédùmarè ọba tó láyé ni. ibùkà ẹran ọlọ́ọ̀lú òkiri okó òkiri òkò kẹran níṣẹ́. àyàfi tó bá yẹ pé mo dalẹ̀ Elédùmarè nìkan ló kù ló máa jẹ́sẹ̀ yín. àfi tó bá yẹ pé mi ò gbà fóun náà rí pé Ọlọ́run dá níṣẹ̀dá titi ẹ̀ láyé tiẹ̀ tó wà gbogbo tẹ́ bá ran. bàbá ẹ lọ sinmi agbájá ẹ lọ jòkó jẹ́ wọ́n mọ̀ inú ayé ẹ fẹ́ lókìkí ni gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí ẹ̀ ní jẹ́ kí wọ́n mọ̀ yín mọ́ ẹ fẹ́ kórúkọ yín parẹ́ ni. ibi tẹ́ ẹ mọ tẹ́ ẹ bá ti lè jáde síta ká ẹ bọ́ta kẹ́ ẹ lè fẹ́ lè wọ àwọn ará bídànù ẹ má sọ̀rọ̀ nípa yẹn ẹni ẹ má yẹ kó wọlé sí yín lára ibẹ̀ mo ti mọ̀ pé ti fẹ́ gba appointment ibẹ̀ mo ti mọ̀ pé ti fẹ́ gba appointment o torí pé mo rí pé ọgbọ́n olè ni appointment tẹ́ fẹ́ gbà nìyẹn gbogbo eléyìí tẹ́ ń ṣe yìí irọ́ lásán bá ń sá ni kí lẹ̀ ń sọ lẹ́nu kí lẹ̀ ń wí gangan ẹ fẹ́ gba appointment ẹ sọ pé kí wọ́n má dàgbọ́ owó lóhùn o àwọn ẹ̀yin tẹ́ ṣiṣẹ́ fún wọn wà ńlẹ̀ o ṣé Àgbẹ̀kọ̀yà ò kí ń bájọba ṣe tí ìlú bá ti le tó le koko tí wọ́n sọ fún ìjọba tí wọn ò gbọ́ l'Àgbẹ̀kọ̀yà máa ń jáde tó máa sọ̀rọ̀ tó máa jáde tó dẹ̀ máa ṣiṣẹ́ wọn bí iṣẹ́ ìjọba ò lè kojú Àgbẹ̀kọ̀yà kí wọ́n wìn ní mọ̀túmọ̀ Àgbẹ̀kọ̀yà ni ẹ̀yin sáré kíní ẹ̀yin náà mi ẹ má jẹ́ sọ̀rọ̀ lọ síbẹ̀ túlù ṣe wo àwọn tó ń kú wo àwọn tó ń farapa ẹ̀yin wá sọ ọ̀rọ̀ lẹ́nu ọ̀rọ̀ tẹ́ ẹ sọ́rùn bẹ́ẹ̀ ni ẹ gbàgbé inú ayé àwọn òní kankan bọ̀ á ní Ọlọ́run ọba Elédùmarè ọba tó láyé kábíyèsí Ọlọ́run ta ni yín gangan kẹ́ ń challenge Ọlọ́run ta ni yín báwo lọ́lọ́run Elédùmarè yẹn ṣe rí tẹ́ ń challenge ẹ̀ Ọlọ́run ọba lẹ̀ ń challenge kì í sọ ọmọ Adéyẹmọ màá tún play voice note kan fún yín nínú àwọn tí wọ́n ṣe ìwádìí bàbá yìí dáadáa kẹ́ bá mọ̀ pé kì í ṣe fídíò voice note lélẹ́yìí ẹ jẹ́ bóyá kọ́kọ́ play ṣé kọ́kọ́ play fídíò yẹn ná kí n tó play voice note àbí kí n play voice note yẹn kẹ́ lè mọ̀ tó dáhùn tó ṣe ń wọlé mo fi sọ bẹ́ẹ̀ bàbá ẹ jẹ́ kọ́kọ́ play bàbá yẹn ná. first fashion ó jẹ́ pé kò ní wo second fashion ẹlòmíì sì lè lé second fashion lọ́wọ́ àwọn kò ní wo first fashion orúkọ tèmi ni olóyè káyọ̀ Tajudeen Àjàyí tí mo jẹ́ akọgun Àgbẹ̀kọ̀yà àgbáyé káfàtà mo kí olórí pátápátá bàbá mi òkìkí ọlá Kamarudeen Àgbẹ̀kọ̀yà mo kí bàbá mi Ògúnlànà bẹ́ẹ̀ ni mo kí bàbá mi Ọlátúnbọ̀sún mo kí gbogbo àwọn tí kìíní tọ́ sí mo kí gbogbo àwọn àgbààgbà tí ń bẹ lóòtú Ifẹ̀ mo á kí kábíyèsí wa onírìṣà bàbá wa Adéyẹyè ojú òní tí ìyàn kan yá balẹ̀ mo fi kí gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá pátápátá mo kí gbogbo àwọn alágbára tọ́lọ́wọ́n ọba mi káyé lọ́wọ́ mo kí àwọn ìyá mi àgbààgbà àwọn tí ò jẹ́ kó bàjẹ́ tí ò jẹ́ kó dàrú àwọn tó ń tuntò mo kí yín ilẹ̀ Yorùbá ò ní dàrú mọ́ àlọ́wọ́ olóyè Sunday Ìgbòho lè ní second fashion tó yẹ pé bí Káyọ̀dé mo bá bínú ẹ̀ mo fi ń sọ̀rọ̀ yìí ó kù mí ó pọ̀ Ọlọ́run ẹ̀ ń bínú ẹ̀ ilẹ̀ Yorùbá ọ̀dà ṣùgbọ́n a kàn sọ àwọn nǹkan yìí láti jẹ́ kó yí àwọn ọmọ Yorùbá ibi tó ń darí wọn sí ni. níbo lẹ ń darí wọn sí ẹ ń darí wọn sí bí òfò àdánù. bàbá Bọ́lá Ahmed Tinubu mo fi Elédùmarè mo fi pè mí jẹ́ mo ṣe pè mí first fashion ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí Ìgbòho kó wọlé sí i lára gbogbo ẹnu mo fi sọ kì í ṣe ká máa kó nǹkan kan kọ́ra ni wọ́n ń pè ní ìpéyàn ní nǹkan tí Ìgbòho tó ń pè rẹ̀ lóòṣà tó bá ṣe pé olóògùn lọ́wọ́ tòótọ́ ẹ jẹ́ ká pàdé ẹ pé bàbá yóò ní làákàyè kájọ kó àwọn boys ara wa kájọ fèsì ara wa ṣé ọmọ Yorùbá ni bàbá yóò ní làákàyè mo sọ tàbí jẹ́ nǹkan kan pẹ̀lú bó ṣe máa ń lé lórí social media. oníkẹ́ pàdé tó fẹ́ fún yàn mọ́ràn nìyẹn ànílẹ̀ onílara ni bàbá yìí. ṣùgbọ́n àwọn ọmọ Yorùbá Ọlọ́run ó là wá lójú o. onílara. àwọn bàbá tó ń ṣiṣẹ́ tí wọ́n sọ pé àwọn bàbá tí ò jáde
torí tó bí èmi ló pọ̀ o òde tó bẹ̀rẹ̀ sí ní gbéraga ó náà bàbá kan ò jáde ìwọ nìkan ó jáde lásìkò Buhari àwọn bàbá yà bẹ́ẹ̀ ni wọ́n ti ń ṣiṣẹ́ àwọn pariwo lórí social media kí ló ìjáde tó jáde kí ló kí nípa ó tún kó bọ́mọ Yorùbá ni àwọn tó pilẹ̀ Yorùbá nation àwọn tó wà lẹ́lẹ̀ ní bó ṣe pilẹ̀ ẹ̀kọ́ ló ti padà sí ti bá wà tá a gbé wá bọ́ lélẹ̀ dẹ́dẹ̀ mi ràwọ́ tún wá dé. ẹ bẹ́ẹ̀ fi ọmọ Adéyẹmọ. ètò wa dùn méjì wá ní kí ló kàn pa pé bí ń pa àwọn èèyàn kan pé bí ń pa àwọn Yorùbá Sunday ó gọ̀ kí ló kàn pé bí ń pa àwọn Yorùbá àánú sì ṣe mí fún ẹ̀wọ̀n Yorùbá ó gbá wọn Yorùbá nation mo tún ọ̀rọ̀ mi repeat tí Ọlọ́run bá ṣe é gbá ni Sunday Igboho yóò gba Ọlọ́run wàláhì yóò gba Ọlọ́run bàbá tó ń pa ó ti wá jẹ Yorùbá nation tán wọ́n ti kó fún ọ tí wọ́n fẹ́ jẹ bàbá Tinubu tó ṣe pé ìwọ iná ló ń kígbe pé wọn ò gbọ́dọ̀ dìbò tó ló yìnbọn fún bàbá lẹ́yìn o tún wá fẹ́ gbọ́nà ẹ̀yìn o tún fẹ́ da àwọn tẹ́ ẹ jọ wà ó tiẹ̀ ti dà wọ́n ní bàbá Tinubu mo bẹ̀ yín ẹ wo àwọn ọmọ òótọ́ Yorùbá adúró tì yín o ṣe ti rí ẹ ti láti rí adúró tì yín ẹ láti rí ẹ táwọn tó máa gbọ́ àwọn òdìbò àwa dìbò alẹ́ ilẹ̀ tàwa tó kó ẹrú ẹ̀yin lẹ balẹ̀ Yorùbá jẹ́ ẹ̀yin lẹ balẹ̀ Yorùbá jẹ́ bàbá ẹ wà nínú àwọn tó darí Yorùbá rúlé ní aláìtún nǹkan ṣe. ó wá dé ní sọ̀rọ̀ sọ pé wọ́n ní kó máa bú tiẹ̀ tó bú tó lóyìnbọn fún lẹ́yìn tó ti gbàgbé ní pé wọ́n lò jẹ́ kí Yorùbá ó dìbò fún bàbá. ẹ lọ tún wọn rán létí. bàbá Tinubu ẹ má dalẹ̀ Yorùbá o ẹ rántí àwọn tó ṣiṣẹ́ fún yín ẹ má jẹ́ kí ipò owó tún wá wọlé sí ńlá. àní tẹ fẹ́ gbà lẹ́sẹ̀ sọ yẹn. àwọn òbínú rẹ òkú ìyá rẹ ló wá sí i. nǹkan tẹ fẹ́ gbà ẹ ti parí ọ̀rọ̀ mi ẹ fẹ́ gbọ́ mọ́ nǹkan tẹ fẹ́ gbà gangan lẹ́tẹ̀ ń sọ yẹn. ẹ gbọ́ ìlara yín appointment tẹ fẹ́ gbà gangan nìyẹn kò dẹ̀ ní kẹ́ ẹ má ṣe é kò dí yín lọ́wọ́ kò dárúkọ yín kò bú yín kí wàá ló ń ṣe yín gangan. dẹ́n lára ọmọ Adéyẹmọ kéde sóhun lẹ́ ń lára ẹ̀ ń lára Elédùmarè tó dáa ni àbí mo yìí ń bọ̀ ẹ gbọ́ voice note yẹn torí pé ọ̀rọ̀ yín ò dùn mí mọ́ ọ̀rọ̀ yín jẹ́ kàyéfì fún mi torí àtẹnujẹ bẹ́ẹ̀ ni bàbá mi torí ń tẹ́fẹ́ gbà ẹ ti dìbò ẹ dìbò ẹni tí ó wọlé á wọlé èwo ni gbogbo tẹ́ ń sọ ẹ wá bẹ́ẹ̀ sí sọ kọ́tàkọ́tàn. èmi ò jẹ́ bí bàbá lèmi pé o this boy lẹ́yìn sẹ́ pé èmi ò jẹ́ mọ̀ wọn mi mọ̀ bẹ́ẹ̀ o àgbàlagbà torí ṣàṣàlà wa ń gbọ́rọ̀ ni wọ́n ń pè nínú àwọn kìíní yẹn èmi ò sí ẹ̀ mọ̀ kásá níbi bàbá sáwa ẹ bá fẹ́ pé wọn 46 kí ló dé sáà ẹ má yẹ ká sọ̀rọ̀ lọ síbẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan. ẹ̀wọ̀n ni tájú ìgídígbò èmi ò mọ̀ túmọ̀ rẹ o mi ò mọ̀ túmọ̀ ilé ìtẹ̀sọ̀ yìí o ẹjọ́ ẹ wá jẹ́ ká máa wò ó ọmọ Adéyẹmọ òtásí yín ó pè yín tó bá ti pẹ́ ẹ ń rí àṣìṣe ọmọ Adéyẹmọ èèyàn máa ń pè èèyàn ni màá lọ fíṣítì ọmọ Adéyẹmọ o nǹkan báyìí jágbe gbà báyìí èmi ní báyìí nǹkan olùwọ́ ní jẹ́ ká yọ sí báyìí ẹ síbẹ̀ gbogbo tó wà níbi tó wà gbogbo yín ò jáde pẹ̀lú bí wọ́n ṣe jíyàn gbé lọ́tún jíyàn gbé lọ́sì gbogbo yín ò jáde ọmọ Adéyẹmọ á dé padà ìdí yín wá bẹ́ẹ̀ sí tutù mo kí ìyá mi àṣà àti ṣe mo kí púpọ̀ Àṣàkẹ́ TV ẹ bá mi fọ́lọ́ ẹ̀ ní YouTube. eléyìí yàtọ̀ sí nǹkan tá a máa sọ pé bóyá kí ni ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má bínú ẹbí mi náà fọ́lọ́ YouTube mi o mo ti fi líǹkì yẹn sókè ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. bẹ́ẹ̀ ni ìyá mi Mrs. Jọkẹ́ mo kí yín ọ̀rọ̀ yìí ó jẹ́ nǹkan ìbànújẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ àwa tá a jọ ọ̀dọ́ ẹ wo orú bàbá yìí ṣe irú wọn ẹ wo gbogbo Àgbẹ̀kọ̀yà ìdójútì ni bàbá yìí ṣe fún wa
gbogbo àgbẹ̀kọ̀yà ìdójútì tó bá jẹ́ àgbẹ̀kọ̀yà gidi àgbẹ̀kọ̀yà olóòótọ́ ìdójútì ni bàbá yìí ṣe ẹ̀rẹ̀ ló fi yí wa lára ìdójútì ni àgbẹ̀kọ̀yà ìṣọ̀kan àgbẹ̀kọ̀yà Tàfọ́ Adéoyè àgbẹ̀kọ̀yà Ọlálérè Àyàlù lóògùn ọ̀fẹ́ o gbogbo àwọn tẹ̀ ń dá àwọn tí wọ́n bẹ̀rẹ̀ ńjọ́ kínní àná àwa ń sọ wọn kí ló ń ṣẹlẹ̀ gangan tó fi di pé ìlara yín wá dé ó yẹ bá mi gbọ́ voice note náà. ẹ wo ẹ rí bọ̀dá Tájù kò mọ bó ṣe ń ṣe wọn o. èmi náà níbẹ̀ kò mọ bó ṣe ń ṣe wọn. àgbàyà pátá ni Tájù ìgbà tí mo bá pàdé nìkan wọ́n sọ pé àwọn ò mọ̀ ní gbogbo Àgbẹ̀kọ̀yà kò síbi tí mi ò ti mọ àwọn Àgbẹ̀kọ̀yà kò sí Àgbẹ̀kọ̀yà tí mi ò mọ̀ wọ́n ní wọn ò mọ̀ àṣé Àgbẹ̀kọ̀yà federal government ni Àgbẹ̀kọ̀yà federal government ni o. ṣẹ́gbọ́n tí àwọn tó ṣe ìwádìí ẹ mọ àwọn Àgbẹ̀kọ̀yà kan wà Àgbẹ̀kọ̀yà federal government wà o ó ti yé yín àwọn òun sọ wípé Àgbẹ̀kọ̀yà gangan wọn à ní dàlúrú wọn à ní ṣe kankan bọ̀ wọn kì í bó lóṣèlú ṣe ìjọ tí ìlú ò bá rójú ráàyè náà máa ń jáde náà máa sọ̀rọ̀ bí ìlú bá ṣe rí mo máa lọ ìyá mi. ó ṣe Àgbẹ̀kọ̀yà gidi o òkè tó bá jẹ́ Àgbẹ̀kọ̀yà kó mọ̀lẹ́ ní bọ̀dá ti dá o níbo ló dàpọ̀ ẹ̀ sí iṣu mélòó ni wọ́n ti gbé jáde tí wọ́n ti dúró ti pẹ́ káwọn èèyàn wá ti pa Tájù Àgbẹ̀kọ̀yà oníṣu ẹ̀ jáde lọ́dún yìí tó bá tẹ̀ ẹ̀ jáde lọ́dún yìí odò ẹ̀ jáde lọ́dún yìí Tájù tó bá tẹ̀ mọ́ nǹkan tó yẹ kó sọ òsì wá gbẹ́nu dákẹ́ torí Ọlọ́run káwọn alálẹ̀ má bí ọ léèrè gbogbo ọ̀rọ̀ tó ń sọ yìí. yóò ṣe máa bí. ìwọ sọ pé ìwọ ló gbé Yorùbá nation fún Sunday wàláì òpàrọ̀ alálẹ̀ Yorùbá sì máa bí ẹ léèrè. bẹ́ẹ̀ni ó ti yẹ ìwọ mọ bí ibi tí Yorùbá nation ti bẹ̀rẹ̀ ṣe bí Yorùbá nation jẹkújẹlẹ̀ yìí bẹ̀rẹ̀ tí Yorùbá nation tí ó yàtọ̀ sí tiwa ìjẹkújẹlẹ̀ yìí jẹ. bẹ́ẹ̀ni. àmọ́ yìí dáadáa ó bẹ náà gbogbo Àgbẹ̀kọ̀yà tó wà lẹ́yìn Yorùbá wọn làwọn mẹ tó jẹ Tájù Àgbẹ̀kọ̀yà mọ tó sáde fọ́tò ẹ sí fọ́tò sí wọn làwọn mọ ẹ popularity wo ni wọn fẹ́ ṣe tó bá tẹ̀lé rẹ níbi sọ̀rọ̀ rẹ níbi sọ̀rọ̀ òsì wá dákẹ́ torí Ọlọ́run òsì wá dákẹ́. àní wọn ní Tájù jàgídíjàgan. ẹ̀yin tí a ń pè ní aláìdá àmọ́ yìí bàbá wa Àgódè wọn kárí láyé wọn ti sọ̀rọ̀ yìí irú yìí ni bàbá Àgódè ti sọ̀rọ̀ yìí ṣùgbọ́n ní agbára Ọlọ́run gbogbo ẹ̀ tá ẹ̀ ń pẹ̀ gan ọmọ adé ẹ̀ mọ́ ó kù yìí ó kù Ọlọ́run alálẹ̀ Yorùbá máa ṣèdájọ́ fún yín wàláì kò sí ẹni tó lè kú just ordinary person tó ní ordinary person làwọn lè sọ ordinary person tí ò kú ìyá rẹ̀ tó lè dùbẹ̀ yẹn èmi olówó gan-an kò lè kú kókó ẹ̀ dùbẹ̀ yẹn mo bá yín lówó lórí satellite gbogbo ayé lówó tí wọ́n sì ń ṣàdúrà ìwọ gbẹ́nu gbọ̀ngbọ̀n ó wá jáde nísìnyí májà tí ní ká má bá yàn jà tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí n bá sọ fún Tájù in fact tó bá sùn tó bá tají tó bá rántí ọ̀rọ̀ mi ó máa ká lára ni àwa ti fàáyé sí kọ́ọ̀tù Ọlọ́run á fàáyé sí kọ́ọ̀tù alálẹ̀ mo wá nọ́mbà ẹ̀ o máa private chat ẹ̀ àwọn èèyàn máa dẹ̀bẹ̀ sí private chat ẹ̀ àwọn ọmọ méjì tó kú lẹ́yìn ẹ̀ ìyá wọn sì ń dúró dè ní wọ́n jákúrò ìwọ ló ní nǹkan kí ló ní ọmọ Yorùbá tó lọ sí tòun àti àwọn ọmọ mi àrùgbà àṣọ má balẹ̀ wọ́n sọ̀rọ̀ ẹ mọ̀ wọ́n sọ yéè ló ń bá yín jà wọ́n sọ̀rọ̀ wọ́n ní kí lẹ ní. ìgbà táyé ilé kan ẹ yóò ṣe dá gbogbo nǹkan tẹ nílé ayé yẹn ṣe dálẹ̀ kẹ wá síwájú kẹ bọ́ sínú gbó pẹ̀lú àwọn Fúlàní kẹtẹ lọ dágbára yín yẹn wò pẹ̀lú Fúlàní Sunday lẹ́yìn afẹ́ dágbára wò pẹ̀lú ẹ̀ wàhálà ẹ̀ parẹ́ ni ẹ̀ parẹ́ ẹ̀ bá fi Sunday ẹ̀ pa kò sí nǹkan tẹ lè dà sókùnà náà wọ́n fà lé àṣẹ Àgbẹ̀kọ̀yà federal government ni wọ́n bó ṣe ṣe o àgbàyà pátá ni Tájù ìgbà tí mo bá pàdé nìkan wọ́n sọ pé àwọn ò mọ̀ ní gbogbo Àgbẹ̀kọ̀yà kò síbi tí mi ò ti mọ àwọn Àgbẹ̀kọ̀yà kò sí Àgbẹ̀kọ̀yà tí mi ò mọ̀ wọ́n ní wọn ò mọ̀ àṣé Àgbẹ̀kọ̀yà federal government ni Àgbẹ̀kọ̀yà federal government ni o kò ṣe Àgbẹ̀kọ̀yà gidi o òkè tó bá jẹ́ Àgbẹ̀kọ̀yà kó mọ̀lẹ́ ní bọ̀dá ti dá o níbo ló dàpọ̀ ẹ̀ sí iṣu mélòó ni wọ́n ti gbé jáde tí wọ́n ti dúró ti pẹ́ káwọn èèyàn wá sípa bọ̀dá Tájù Àgbẹ̀kọ̀yà oníṣu ẹ̀ jáde lọ́dún yìí tó bá tẹ̀ ẹ̀ jáde lọ́dún yìí odò ẹ̀ jáde lọ́dún yìí Tájù tó bá tẹ̀ mọ́ nǹkan tó yẹ kó sọ òsì wá gbẹ́nu dákẹ́ torí Ọlọ́run káwọn alálẹ̀ má bí ọ léèrè gbogbo ọ̀rọ̀ tó ń sọ yìí ìwọ sọ pé ìwọ ló gbé Yorùbá nation fún Sunday wàláì òpàrọ̀ alálẹ̀ Yorùbá sì máa bí ẹ léèrè àṣẹ ìwọ mọ bí ibi tí Yorùbá nation ti bẹ̀rẹ̀ ṣe bí Yorùbá nation jẹkújẹlẹ̀ yìí bẹ̀rẹ̀ tí Yorùbá nation tí ó yàtọ̀ sí tiwa ìjẹkújẹlẹ̀ yìí jẹ àmọ́ yìí dáadáa ó bẹ náà gbogbo Àgbẹ̀kọ̀yà tó wà lẹ́yìn Yorùbá wọn làwọn mẹ tó jẹ Tájù Àgbẹ̀kọ̀yà mo tún sáde fọ́tò ẹ̀ sí fọ́tò sí wọn làwọn mọ ẹ popularity wo ni wọ́n fẹ́ ṣe
tó o bá tẹ̀lé rẹ níbi sọ̀rọ̀ rẹ níbi sọ̀rọ̀ òsì wá dákẹ́ torí Ọlọ́run òsì wá dákẹ́ àmọ́ yìí àmọ́ gbogbo yín èyí tẹ́ ẹ pé ní aláìdá àmọ́ yìí bàbá wa gòdò wọn kárí láyé wọ́n ti sọ̀rọ̀ yìí irú yìí ni bàbá gòdò ti sọ̀rọ̀ yìí ṣùgbọ́n ní agbára Ọlọ́run gbogbo èyí tẹ́ ẹ ń pẹ́ gan ọmọ adé ẹ mọ́ ó kù yìí ó kù Ọlọ́run alálẹ̀ ní bàbá ṣèdájọ́ fún yín. àṣẹ wá. wàláì kò sí ẹni tó lè kú just ordinary person tó ní ordinary person làwọn lè sọ ordinary person tí òkú ìyá rẹ̀ tó lè dùbẹ̀ yẹn èmi olówó gan-an kò lè kú kókó ẹ̀ dùbẹ̀ yẹn mo bá yín lọ́wọ́ lórí satellite mo bá yín lọ́wọ́ tí wọ́n sì ń ṣàdúrà ìwọ́n gbẹ́nu gbọ̀ngbọ̀n ó wá jáde nísìnyí májà tí ní ká má bá yàn jà tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí bá sọ fún báyìí ìdí tí mo ti rẹ́ dákẹ́ nìyẹn tó bá sùn tó bá tají tó bá rántí ọ̀rọ̀ mi ó máa ká lára ni àwa ti fà ẹ́ sí kọ́ọ̀tù Ọlọ́run á fà ẹ́ sí kọ́ọ̀tù alálẹ̀ mo wá náà báyìí o máa private chat ẹ àwọn èèyàn máa dẹ̀bẹ̀ sí private chat ẹ àwọn ọmọ méjì tó kú lẹ́yìn ẹ ìyá wọn sì ń dúró dè ní wọ́n jà kúrò ìwọ ló ní nǹkan kí ló ní ọmọ Yorùbá tó lọ lọ́sítù nígbà tó dé bọ̀dá ẹjọ́ ẹgbẹ́ mi dákẹ́ sá ẹgbẹ́ dákẹ́ ẹ mọ̀rọ̀ sọ lára ló ń bá yín jà lára tó sì lára mọ́ kékeré ìgbà táyì nìkan ẹ yóò ṣe dá gbogbo kọta nílé ayé yẹn ṣe dálẹ̀ kẹ wá síwájú kẹ bọ́ sínú igbó pẹ̀lú àwọn Fúlàní kẹtẹ lọ dágbára yín yẹn wò pẹ̀lú Fúlàní Sunday lẹ́yìn afẹ́ dágbára wò pẹ̀lú ẹ̀ wàhálà ẹ̀ parẹ́ ni ẹ̀ parẹ́ ẹ̀ bá fi Sunday ẹ̀ pa kó sí kọ́tẹ́ lè dà sókùn lọ́nà òun fà yín Sunday lọ́wọ́ Ọlọ́run kò ṣe nìkan. àwọn kan tó ṣẹjọ́ kínní àná ẹ má jẹ́ sọ̀rọ̀ yẹn gan ẹ wò ó ọmọdé yẹn mọ kèésù òun ni Ọlọ́run Elédùmarè ló ránṣẹ́ gbogbo tó ń ṣe kèésù òun àrí àwádìí àti bẹ́ẹ̀ lọ́hùn ti pẹ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lẹ́nu àwa ti rí láti 1995 kí ló mọ̀ ẹ́ láti 1992 làwa ti mọ̀ àti mọ̀ pé nǹkan báyìí máa ṣẹlẹ̀ pẹ̀lú máa padà pín ìlú máa rí bákan àtún máa fẹ́ bára wa jà bọ̀ àwọn ọlọ́tẹ̀ àwọn ló máa dá wàhálà lẹ̀ ẹ mà ṣe bàbá ẹ kú ọrọ̀ ẹnu àbí Ọlọ́run á fún yín ṣe o àná Ọlọ́run máa bá yín gbogbo eléyìí tẹ́ ẹ ṣe òun lélẹ́yìí kí ló dé tẹ́ ẹ jòkó jẹ́ ẹ ká sí jẹ́jẹ́ o lẹ́ẹ̀kan sí mo fẹ́ fi àsìkò yìí dágbére fún ẹ̀yin bàbá mi nílé lóko lájò lẹ́yìn òdi ẹ̀mí ọmọ yín náà ní orí Adébọ́lá ike àdúkà mo ní kí n sáré wá fẹlẹ́ yìí bó sì ń jomi lára kí n sáré wá sọ ọ́ torí pé kèsì èmi náà Ọlọ́run Elédùmarè lọ́ba tí ó ń kọ́ wa ẹ jọ̀ọ́ èyí tá a bá ṣe mistake nínú ọ̀rọ̀ ẹ lè pè wá láti bá wa sọ mo kí Mr. Akinola mo kí yín Mr. Habib Akinleye mo kí yín mo kí lọ́kọ̀lọ́kọ̀ mo kí Mr. Maji àbí Madina àbí Mrs. Madina mo kí yín gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ètò pátá ni mo kí àná Ọlọ́run máa bá yín ẹ jọ̀ọ́ ẹ bá mi follow YouTube channel mi mo bẹ̀ yín mo rọ̀ yín mo fi Ọlọ́run Elédùmarè mo fi bẹ̀ yín bẹ́ẹ̀ bá ṣe ń gbé àná làwa náà sì máa rí i pé àwa náà ti lè ṣe live lórí YouTube channel tàbá ti rí i pé àti rí i pé ẹ jọ̀ọ́ mo fi Ọlọ́run Elédùmarè bẹ̀ yín Mrs. Mary ẹ kọjọ́ mẹ́ta ẹ kú iṣẹ́ takuntakun gbogbo yín ẹ jọ̀ọ́ ẹ lọ bá mi subscribe YouTube mi Aluka Adébọ́lá òun náà ni 234 Aluka Adébọ́lá tẹ bá tẹ̀ lásán gbé wá ní YouTube mi tẹ bá tẹ̀ ẹ bá mi subscribe síbẹ̀ ọ̀fẹ́ ni kìí ṣowó bẹ́ẹ̀ ni Mr. Akórèdé mo kí yín lọ́pọ̀lọpọ̀ àná Ọlọ́run máa dé bẹ́yìn náà pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹ̀yin ìyá mi tẹ́ sọ̀rọ̀ náà nílé lóko lájò lẹ́yìn òdi ẹ̀yin wùwà táyé bá ń jáyé tí gbàǹjẹ́gbà ẹ̀ ní fojú sunkún ọmọ aburú tó kéré tó tóbi kò ní ṣẹlẹ̀ sí yín àwọn ajínigbé ò ní jí yín gbé bẹ́ẹ̀ ni ògo yín nínú ọmọ tẹ́ ẹ bí àbí gbogbo àwọn ọmọ yín ọmọ aráyé ò ní pa ògo ọmọ yín ńlá lójú pẹ̀lú àṣẹ Ọlọ́run Ọlọ́run ọba mi òkè á wà pẹ̀lú yín tọmọtọmọ tayàtayà gbà táyé bá ń jáyé ẹ máa rí náà ẹ máa rí lónìí ọyún méjì tá a fi tọrẹ àdúrà ẹ ní fi gbọ́mọ sí pẹ̀lú àṣẹ Ọlọ́run ó dàárọ̀.